ẹ kú dédé àsìkò yìí o ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa ní gbogbo àgbáyé pátá nílà oòrùn lẹ́yìn wà ní níwọ̀ oòrùn lẹ wà ní ní gúúsù lẹ wà ní àbí láàríwá mo máa kí gbogbo wa gbogbo ẹni tó wà lájò pátá ló máa kéré oko délé o gbogbo ẹni tó wà nílùú òyìnbó àbí gbogbo ìlú yòówù tá a bá wà lágbára Ọlọ́run á kéré oko délé á kéré gbogbo ìlú tá a bá wà á kó dé ìlú wa ní Nàìjíríà ní agbára Ọlọ́run gbogbo àwa tá a dẹ̀ wà ní Nàìjíríà náà lágbára Ọlọ́run ọ̀nà àtijọ́ àti mú wa ò mà ní dì ìlú yìí ò mà ní bàjẹ́ lágbára Ọlọ́run Nàìjíríà a máa dá sí ni. Orúkọ tèmi ni Ọlásùnkànmí ọmọọba Ọláwọ̀yìn. Gẹ́gẹ́ bí ohun tá à ń bá bọ̀ lórí ọ̀rọ̀ olóògbé olórin takasufe ní Ilerioluwa alọ́ba ìmọ́lẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad. Tí ẹ ò bá gbàgbé lórí ọ̀rọ̀ bàbá Mohbad láti gbé bí a ṣe wá ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ bàbá Ilerioluwa alọ́ba ìmọ́lẹ̀ yìí tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad. Ṣé ẹ mọ̀ yìí pé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n bọ̀ wọ́n ní ọ̀rọ̀ ọdún ní ẹ̀ẹ̀kan là á wí ohun tó bá ń dùn ni ló ń pọ̀ lọ́la ẹni. Arákùnrin Joseph Alọ́ba ó máa ń tẹnumọ́ ìyẹn bàbá Mohbad ó ń tẹnumọ́ wípé òun bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n bá òun ṣe ìwádìí irú ikú tó pa ọmọ òun o òun fẹ́ mọ̀ di irú ikú tó pa ọmọ òun ẹni pé ó ti ń sọ tipẹ́ bàbá yìí ní lóòótọ́ ni òun jẹ́ ìránṣẹ́ Ọlọ́run o tí ó sì jẹ́ pé iṣẹ́ òun tí òun gbé dání kò lè jẹ́ kí òun ṣe ohun tó lòdì sí ti àṣẹ Ọlọ́run bíi wípé a fẹ́ wádìí lórí pé bóyá wọ́n rò kú wọ́n ṣe gbogbo ẹ̀ ó ní ohun tó òun gbé dání ó lòdì sí i ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òun fẹ́ kí wọ́n ṣe ìwádìí irú ikú tó pa Ilerioluwa ìmọ́lẹ̀ Mohbad kábíyèsí Ọlọ́run kí gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo àgbáyé ó rí nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti pa òwe wípé ẹni tó bímọ lọ́sàn-án tó tún wá bí sínú ọjà kò lè sọ wípé káyé ó má wo ìdí òun o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mohbad ṣe rí nìyẹn torí gbogbo ayé ló fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ìdí pàtàkì tí bàbá yìí fi ń tẹnu mọ́ ọ̀rọ̀ yìí òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ń wáyé nígbà tí Ilerioluwa jáde láyé lórí wípé àbí bàbá tó bí mọ̀ nípa ikú rẹ̀ ni tó fi sọ wípé kí wọ́n ó sin lẹ́sẹ̀kẹsẹ̀ láàrin òru tí wọ́n gbé dé ìlú Ìkòròdú. Àwọn ènìyàn kan sọ wípé tí kì í bá ṣe pé ejò bàbá yìí lọ́wọ́ nínú kò yẹ kó ṣàdédé sọ wípé kí wọ́n lọ sin lẹ́sẹ̀kẹsẹ̀ ìdí nìyí tí bàbá Ilerioluwa fi ń ṣàlàyé tẹnu ẹ̀ o kò ń ṣe pé ó dájú ó sọ̀rọ̀ wórówóró ìdí tó fi ń ṣàlàyé tẹnu ẹ̀ ni wípé tó fi ń ké fatafata fún gbogbo ayé ni wípé nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ bàbá yìí ó kọ́kọ́ bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo ẹni tó ń gbọ́ pé kí wọ́n má bínú pé òun sí lóru òun sí lẹ́sẹ̀kẹsẹ̀ ó bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà lórí tó sí lẹ́sẹ̀kẹsẹ̀ lóòótọ́ ó tọrọ àforíjì wípé kí gbogbo ọmọ Nàìjíríà ó má bínú sóhun nítorí ẹni ìjà ò bá ló ń pè rẹ̀ lọ́kùnrin ó wá ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tó fà á tó fi rí bẹ́ẹ̀ ó sì jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kẹ́gùn ó máa ń kángun síbi kan ju bìkan lọ o ọ̀rọ̀ ọmọ òun ó kángun sí ọ̀dọ̀ òun ju gbogbo ènìyàn lọ o ó sọ wípé kò sí ẹni tó ní ìfẹ́ ọmọ òun ju òun lọ o torí kò sí ẹni tó ọmọ òun wúlò fún ju òun lọ torí kò sí òbí tí ó lè sọ wípé kóun fi ọwọ́ òun kóun fi sí ọmọ bíbí òun ọmọ tóun bí sáyé kò sóbi tó máa gbàdúrà wípé kóun fi ọwọ́ òun sí gbogbo etí tó ń gbọ́ mi lákòókò yìí pátá a ò ní fi ọwọ́ wa gbé ọmọ wa sí o wọn ò ní gbé òkú ọmọ wa wá ká wa mọ́lé o a ò sì ní gbọ́ ìròyìn ìbànújẹ́ lórí àwọn ọmọ tá a bí o àmì àṣẹ Èdùmàrè. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ Mr. Joseph Alọ́ba bàbá Mohbad ohun tó fà á tí ó fi gbà wípé kí wọ́n sí lẹ́sẹ̀kẹsẹ̀
bàbá yìí ní ó pín sí ọ̀nà méjì o. Àkọ́kọ́, arákùnrin yìí ní ikú Mohbad ti wáyé láti bí aago 3 ọ̀sán. Ó ní wọn ò tètè pe òun, ó ní nígbà tí wọ́n máa fi pe òun ní gẹ́gẹ́ ní bí aago 7 alẹ́, wọn ò sọ fún òun wípé ọmọ òun ti kú o. Ó ní nǹkan bí aago 7 alẹ́ ni wọ́n tó pe òun, wọn ò tó wá sọ pé ọmọ òun ti kú. Wọ́n ní kó òun, nígbà tí wọ́n tó wá pè òun tán tó wọ́n kàn sọ fún mi pé ó rẹ̀ díẹ̀, wọ́n sọ pé ó ti kú. Lẹ́yìn tí wọ́n tó wá pè òun tán, wọ́n bá tó pè òun padà pé kóun tó padà sílé pé ara ọmọ òun tó ti ń yá. Òun bá tún dúpẹ́ fọlọ́run. Ó ní nígbà tó máa fi dé, nígbà tó máa fi di bí ìgbà tó máa fi wá padà pè òun padà, ó nígbà kóun tó wá débẹ̀, ó ní ó tó bí aago 9:30 sí 10 alẹ́. Kábíyèsí Ọlọ́run. Ó ní nígbà tí òun máa fi débẹ̀ ní aago 9:30 sí 10 alẹ́ yìí, èrò ti pọ̀ níbẹ̀ pítí mú, tí ó já sí wípé àwọn èèyàn ti gbọ́ gan-an, tí kìí ṣe àwọn èèyàn díẹ̀ ló ti gbọ́. Ó láwọn èèyàn ti gbọ́ gan kóhun tiẹ̀ tó gbọ́ ohun tó ṣẹlẹ̀ sọ́mọ òun. Ṣe rí pé ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ yìí. Ó wá ní báwọn èèyàn ṣe gbọ́ tóun ò gbọ́ yìí. Ìbànújẹ́ ńláńlá ló jẹ́ fún wọn. Yorùbá bọ̀ wọ́n á ní ọlọ́rọ̀ àbètí dídì. Wọn ò ní túfọ̀ ọmọ wa fún wa o. Ẹ jẹ́ ká tún tẹnu mọ́ gbogbo etí tó ń gbọ́ mi lápapọ̀, gbogbo ibikíbi tá a bá ti ń gbọ́ mi, wọn ò mà ní túfọ̀ ọmọ wa fún wa. Kọ́lọ́run má jẹ́ kí wọ́n túfọ̀ ọmọ wa fún wa. Ìbànújẹ́ ńlá ni bàbá yìí rí lọ́jọ́ náà o. Bàbá yìí wá tẹ̀síwájú. Ó ní nígbà tí òun débẹ̀, wọ́n láwọn èèyàn tó wà mẹ́sàn án pé káwọn ó gbé e sí inú ambulance, káwọn lọ gba police report. Wọ́n láwọn sì ṣe bẹ́ẹ̀ o. Ó nígbà táwọn tó wá dọ́dọ̀ táwọn tó ṣe bẹ́ẹ̀, táwọn gbé sínú ambulance, táwọn ní káwọn lọ gba police report bíi wákàtí 3, 3.5 hours bíi 3 hours gbáko làwọn fi waste time. Ó ní bí àwọn ṣe wá waste time àwọn yìí, àwọn fi wà ń bẹ̀, ó ní wọ́n ṣáà fi waste time àwọn. Bàbá yìí ní wọ́n ti kọ ìwé, òun sì ti sign ìyẹn lórí police report ni o. Ó wá ní wọ́n kọ̀, wọn ò fún òun níwèé tó yẹ kí wọ́n fún òun ìyẹn report yẹn. Ó ní ọ̀kan nínú àwọn ọ̀gá ló sọ pé kí wọ́n má fún òun tó wá sọ fún òun nìyẹn. Ó ní ìbànújẹ́ ńlá òun ló tún dé bá òun lọ́jọ́ náà. Ó ní lẹ́yìn náà làwọn bá tún bá ambulance mi sọ̀rọ̀ pé káwọn máa gbé lọ sí mọ́ṣúárì, kọ́lọ́run jẹ́ kí wọ́n gbà lọ́wọ́ àwọn. Kábíyèsí Ọlọ́run. Ó ní nígbà táwọn tún dé mọ́ṣúárì, kò tún sí bí àwọn ṣe fẹ́ gbé e síbẹ̀ torí àwọn ò ní police report lọ́wọ́. Irú wàhálà wò leléyìí. Yorùbá ní tíyà ńlá bá gbé ní sánlẹ̀, kéékèèké a tún máa wá gorí ẹ̀. Ṣe rí pé ìyà ńlá ló ń jẹ bàbá Mohbad lásìkò yìí. Bàbá yìí wá lóun ní irú kí wá tún leléyìí lásìkò yìí báyìí. Ọmọ òun kú, òun tún wá ń ráre lórí ikú ọmọ òun. Ó ní òun ò lè sunkún, òun ò lè kígbe, òun ṣáà máa wá bóun ṣáà máa bo ọmọ òun láṣìírí ni, bóun ṣe máa bo àṣírí ẹ̀. Ohun tí bàbá yìí ń wá káàkiri ní gbogbo àsìkò yìí nìyẹn o. Ìyẹn ní ṣe mọ̀ pé ilẹ̀ ti ń ṣú o ní gbogbo ọjọ́ yẹn. Bàbá yìí ń sọ̀dí tí ó fi sin ọmọ ẹ̀ lóru ni, tó fẹ́ fi sin lóru, tó fẹ́ fi sin lẹ́sẹ̀kẹsẹ̀, tó fẹ́ fi sin láàárọ̀ ọjọ́ kejì ni o. Bàbá yìí wá ní lẹ́yìn ìgbà náà, òun wá sọ fún àwọn tó tẹ̀lé wípé ẹ ṣe ètò káwọn gbé sínú ambulance míì, kóun náà wá lọ ṣètò, kóun lọ wá ààyè ibi tí òun máa lọ sí abiyamọ kó ọ̀rọ̀ ọmọ. Lẹ́yìn tí ó tún kú tán, tọmọ ẹ̀ tún kú tán, ẹ tún jẹ́ kí a tún fi ojú inú wo wàhálà tí bàbá yìí tó ń ṣe káàkiri nítorí ọmọ ẹ̀, nítorí òkú ọmọ ẹ̀. Ó mà ṣe o. Bàbá yìí wá ní òun sọ fún àwọn tó ń tẹ̀lé wípé nígbà tí kò sí police report, tí wọn ò dẹ̀ lè gbà, tí ò bá sáà ti police report, ẹ dàbọ̀ pé wọn ò lè gbà á ní mọ́ṣúárì, tí wọn ò dẹ̀ ti gbà á ní mọ́ṣúárì yìí, òun ò ṣáà lè máa gbé òkú ọmọ òun káàkiri, àbí kí òun tẹ òkú ọmọ òun sílẹ̀
kó wọn máa wá wò ó lójú ohun tó ṣáà máa kùn òun náà ni kóun ó bò ó láṣìírí kóun lọ wá ibi tóun fẹ́ sìn sí àbí nílẹ̀ Yorùbá ṣé ó dáa kí bàbá máa wo òkú ọmọ ẹ̀ ni? kò bá làákàyè mu. ọmọ kékeré tí kò tí ì wọ ọmọ 30 ọdún ìbànújẹ́ ni fòbí ọmọ kó máa wá wo òkú ọmọ ẹ̀ nílẹ̀. Ọlọ́run a tún bẹ̀ ọ́ lẹ́ẹ̀kan sí Ọlọ́run má jẹ́ ká rí òkú ọmọ wa, má jẹ́ kí wọ́n gbé òkú ọmọ wa ká mọ́lé, má jẹ́ kí wọ́n fún wa níròyìn ìbànújẹ́ lórí ọmọ wa o. bàbá yìí wá sọ pé ìdí ẹ̀ nìyí o, ohun tó fà á rèé o tí òun fi sọ pé káwọn lọ sin Mohbad ní òru nígbà táwọn kúrò ní station tí wọ́n fáwọn nílé police report, táwọn kúrò ní mọ́ṣúárì tí wọ́n gbà ní mọ́ṣúárì. wọ́n bá ní kí wọ́n gbẹ́lẹ̀ kí wọ́n sin náà, sọ pé káwọn má sin lóru, káwọn jẹ́ kó di àárọ̀. ìdí tó fà á nìyẹn tí ó fi jẹ́ pé wọ́n sin Mohbad ní àárọ̀ ọjọ́ kejì nígbà tí ó kú. bàbá yóò mọ̀ pé kò mọrú ọmọ tóun bí lóòótọ́ o, torí tó bá mọrú ọmọ tóun bí ni wọ́n á mọ̀ pé àtàrí àjànàkú ni kì í ṣẹ̀rù ọmọdé. ṣùgbọ́n ṣá bí òṣè wa mọrú ọmọ tóun bí bó ṣe tó, ṣé ẹ mọ̀ pé kò sí bá a ṣe fẹ́ ṣe náà, kò sọ́gbọ́n tó fẹ́ dà, kò sólùrànlọ́wọ́ fún bàbá yìí nígbà náà, ìjọba ò dúró nígbà náà, gbogbo àwọn tó ń jà fún un nísìn kò sẹ́ni kankan tó jà fún un nígbà tó kú lẹ́sẹ̀kẹsẹ̀, kò sẹ́ni kankan tó jà fún un nígbà tó fẹ́ kú. tó bá jẹ́ pé bó ṣe kú lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo wọn mọ̀ kó máa rí báyìí ni, ṣe mọ̀ pé gbogbo èèyàn ó ti ṣàwọ́ kódà ọlọ́pàá tí ò fún ọ ní police report gan láì tiẹ̀ bá wọn rojọ́ rárá, fúnra ọlọ́pàá yìí fúnra ẹ̀ ló máa sáyìn pé òkè òun gangan dúró gẹ́gẹ́ bí pé òun report pé ó ti kú lóòótọ́ kí wọ́n fi gbé lọ sí mọ́ṣúárì. ṣùgbọ́n òun mọ̀ pé bó ṣe máa rí leléyìí, torí tá a bá wá ní ká wò ó lọ sọ́tún ká wò ó lọ sósì, a ó rí i pé ọ̀rọ̀ yìí kì máa ń ṣẹjọ́ bàbá Mohbad, torí pé kò síbi tó fẹ́ dùn gbà. abíta ní àwò wípé ọmọ òun kú kó wọn wá tẹ sílẹ̀ ìgbà tí wọn gbà níbì kan, ṣé bí nǹkan tó máa wùkún náà ni pé káwọn ò lọ sí ọmọ tó kú tí ò kì í ṣàgbàlagbà, ọmọ kékeré. bàbá yìí ní ìdí tó fàárè o tí òun fi gbà yí pé kí wọ́n sin Mohbad lẹ́sẹ̀kẹsẹ̀ tóun fi lọ wálẹ̀ ní Ìkòròdú, pé tí wọ́n fi lọ sí ìlú Ìkòròdú. tá a bá wá ní ká gbé sí abẹ́ làákàyè, ẹ jẹ́ ká jọ wò ó, ṣé bàbá yìí jẹ̀bi ni? ṣé ó yẹ kí a máa wá ṣépè fún bàbá yìí ni? ṣé bàbá yìí ò wá ní ẹ̀tọ́ sí ìtọ́jú ni? ṣé ìyá Mohbad nìkan ló lẹ́tọ̀ọ́ sí ìtọ́jú àti ìyàwó ẹ̀ ni? ṣé èpè wá ló tọ́ sí bàbá yìí ni àbí àdúrà? mo fi tó kù sílẹ̀ fún ẹ̀yin olólùgbọ́ wa tẹ̀ ń gbọ́ wa. ẹ̀yin náà ẹ ti àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí ọ̀rọ̀ ikú tó pa Mohbad bóyá bàbá Mohbad ṣe lọ sí. ṣé mọ̀ pé a ṣì ń bọ̀ lórí gbogbo, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o, àìtí mẹ́nu lé ọ̀rọ̀ Naira Marley o, bákan náà àìtí mẹ́nu lé ọ̀rọ̀ Naira Marley àti ìkejì ẹ̀ tá a mọ̀ sí Sam Larry, a sì ń mẹ́nu bọ̀ ń bẹ̀ o. ṣùgbọ́n ká tiẹ̀ tó débẹ̀ náà, ẹ kọ́kọ́ jẹ́ ká mọ èrò yín lórí ọ̀rọ̀ bí bàbá Mohbad bó ṣe lọ sí Mohbad lásìkò yẹn pẹ̀lú gbogbo atótónu tá a ti sọ yìí. a sì ń bọ̀ lórí ọ̀rọ̀ ìyá tó bí Mohbad o, pẹ̀lú ògo Ọlọ́run, lágbára Ọlọ́run. lẹ́yìn eléyìí a mẹ́nu lé ọ̀rọ̀ ìyá Mohbad. ṣé pẹ̀lú gbogbo wà tí ìyá Mohbad hù láti lẹ̀ yìí, ṣé abiyamọ gidi a máa hurú wà bẹ́ẹ̀? ẹ má ti tẹ́sítì lórí ọ̀rọ̀ ti ìyá Mohbad. tá a bá dórí ọ̀rọ̀ ìyá Mohbad á tẹ́sítì, ṣùgbọ́n nǹkan tá a béèrè fún èròǹgbà tí yín náà lórí ẹ̀. ṣùgbọ́n lẹ́yìn tá à ń sọ lọ́wọ́ yìí, òun ni ti bàbá Mohbad bó ṣe lọ sí àti báwo ló ṣe wá rí bẹ́ẹ̀. èrò tí yín náà ẹ jẹ́ kárí lórí text message. ṣùgbọ́n ṣá ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ yìí. ṣé mọ̀ pé wọ́n ti padà ọwọ́ àwọn ọlọ́pàá wọ́n ti ń ṣèwádìí lórí ọ̀rọ̀ ikú tó pa Mohbad lọ́wọ́ Sam Larry àti Naira Marley. à ń bọ̀ lórí ẹ̀ o. bákan náà ẹ mọ̀ pé nurse tó fún Mohbad lábẹ́rẹ́ náà ọwọ́ ti bà á,
wọ́n dẹ̀ ti ń ṣèwádìí ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ à ń bọ̀ lórí ẹ̀ láìpẹ́ láì jìnnà. pàápàá jùlọ ọ̀rọ̀ lórí bàbá tó bí Mohbad màmá ẹ̀ ìyá ẹ̀ ọ̀rọ̀ ńlá ni o tá a bá dórí ẹ̀ sọ̀rọ̀ yín lórí ẹ̀ lóòótọ́ o.